But àwọn ẹlòmíì ti máa ń ní láti kékeré, kí ló máa ń fà gan-an? Eléyìí tí àwọn ọmọdé fi ń ní ìgbà kan kéré, ó lè jẹ́ pé bí ọmọ yẹn ó ṣubú, tí àwọn ọmọ bá gbárí mọ́lẹ̀, wọ́n máa ń pè ní head trauma, tí wọ́n bá gbárí mọ́lẹ̀ ó lè fà á. Tàbí kó jẹ́ pé tí wọ́n ń pè ní genetic, tí wọ́n bá ní genes, genetic causes, ìyẹn túmọ̀ sí pé bí bàbá tàbí ìyá wọ́n ní ní ìdílé wọn, wọ́n ní irú àrùn wárápá yẹn. Ìyẹn túmọ̀ sí pé ọmọ náà lè ní. So ìgbà yẹn náà lè máa rí pé ó máa affect àwọn ọmọ wọn àti àwọn oríṣiríṣi àwọn tó kù. Nísìnyí àwọn tó bá jẹ́ pé ìgbà tó ń dàgbà bóyá wọ́n ti wọ bí ọmọ ọdún 20 kó tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n, ṣé a máa sọ pé àwọn yẹn náà jogún ẹ̀ ni àbí bóyá wọ́n ṣubú àyẹ̀wò ni a lè fi àwọn yẹn sí? Well, according to studies àti pé àwọn oríṣiríṣi ìwé tí àwọn òyìnbó ti kọ àti tí àwọn dókítà ìlú wa náà ti ṣe, a rí pé àwọn ọmọ míì máa ń outgrown, bí ẹ lè help me ní Yorùbá, they outgrown it. Ọmọ àfò dàgbà. Wọn ò ní mọ́. Bírú láti ọmọ ọdún 3 sí ọmọ ọdún 13. Ọmọ 13. Ọmọ ọdún 13. A máa pé wọ́n máa ń ní age range seizure nìyẹn. Ṣùgbọ́n tó bá ti ń lọ láti ọmọ ọdún 14 lọ dé 20 lọ bẹ́ẹ̀, a rí pé àwọn míì ti outgrown ẹ̀. Àwọn tẹlòmíì náà tún jẹ́ pé ó lè dé ọmọ ọdún 18 kan tún outgrown ẹ̀. Ṣùgbọ́n irú àwọn kan bẹ́ẹ̀ láti 20 bẹ́ẹ̀ ń lọ, ẹlòmíì ò ní tó ní tẹ́lẹ̀, wọn tún ní irú àmì pé ó ń ṣubú, ó ń dìde. Àfi ṣé ẹ̀ mọ̀ pé nígbà tí study bá wà, àwọn míì máa ń yàtọ̀, tá a máa rí ìyàtọ̀ láàárín àwọn ẹlòmíì. Ṣùgbọ́n ó máa tún ṣẹlẹ̀ ní ìgbà tí èèyàn bá dàgbà. Ìgbà yẹn ní bí ọmọ ọdún 60 lọ sókè, ó máa ń happen sí àwọn àgbàlagbà according to studies.